ìbà lọ́wọ́ Olódùmarè ọba o, ọba àlà funfun gbòò, òkìrìbìtì ọba ti pọ̀jọ́ kúdà, Ọmọwùmí Àdùkẹ́ mo dé o. Mo wà lọ́dọ̀ Alhaja Zainabu mi, aya bàbá mi Alhaji Abdulbasili Anabisa ni mò ń pè ń. Àṣàbí ọkọ ọdún o, ọ̀sìnkú àṣeyẹ. Sológúnlógún ọdọọdún nìkan ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọdọọdún ojoojúmọ́ lọ́mọ wà lálàáfíà ara. Ilé o, ìyẹn lọ lọ́dún méjì, ó ń sọjọ́ bí Ramadana oṣù tuntun wá túbọ̀ láyé, òrípẹ́ ọpẹ́ ni fún ọ. Ilé o, Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ògbólówó gbowó, ó sì ní kí wọ́n fò ó fi tiẹ̀ sílẹ̀ kó lè bá a dìjà, kó lè bá a dáyé, kó lè bá a dá. Gbin àgbàdo ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé, ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yá jẹ, bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ tú dànù. Bí o ìrẹ́ láyá ọmọ Ìbàdàn mọ́jà tán fi ń ká wájú lẹ́rú. Lọ́sọ̀ọ́sọ́ mọ̀sáṣẹ́ Túndé ọmọ agbóyàyà mọ̀mọ́ ìyàwó. Bí o wá ní fọdún eléyìí ṣàṣemọ́, ayégbà tèmi èjì rẹ kí ló wí. Ọmọwùmí mi Àdùkẹ́ tọ́ ọba ń ká Alhaja Zainabu mi àwòkó, ẹ̀kú ọdún ọlọ́dún nímọ̀ ọdún ẹ̀ lọ́dún bí pèrègùn wáyà wá pẹ̀láwọ̀ tuntun. Aya Alhaji káàtì bí àpẹẹlẹ ànábì o, ọ̀ọ́ni fọdún ìṣàṣe mọ́ bẹ́yẹn bá dá ẹjẹ́ àwí ọ̀ọ́rí àwòkó wá dà lọ́dọ̀ mi gan ni. Èdùmàrè wá níjà sọdún èyí láṣẹ mọ́ nínú owó ọ̀la ìkú tí í ṣe bálẹ̀ ọ̀rọ̀. Ọ̀ọ́rí èyí tá ń bèrè yẹn Olódùmarè á ṣe é ní kọpẹ́kọ̀ọpẹ́. Àmọ́ wá kó òbejì, a máa kó bẹ́ẹ̀ ta, a máa kó bẹ́ẹ̀ rin, a wá filé, a fi po mínírà, a fọ̀nà, a fi roka, ẹ̀rí jíjí ọmọ lọ, tí mímú ọmọ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, Èdùmàrè wá ní sọdún èyí là á ṣe mọ́. Ǹlẹ́ o, ayé gba tẹ méjì rẹ̀ mọ́ ní ẹ̀kú ọdún.